lè gbọ́rọ̀ tó ráyé gbọ́rọ̀ ló pe ṣinṣin òsínú ọtí òun ni ó pọ̀tà tó yà lé ní má dẹ́yìn ló pa lágbára tó fagbára òyàn ní jẹ kí ló fẹ́ bọ́ lọ́wọ́ ọba fàájú tẹ́sílù lọ. nǹkan tó wà ní òsè tú wò àgbàlagbà máa ní sùúrù ọ̀dọ̀ èmi ló ń gbé láti kékeré ọ̀dọ̀ mi ló ti ń lọ skul ọ̀dọ̀ mi ló ti ń park àbá ọlọ́mọ yẹn ká gbé inú iṣẹ́ pìtàn ọ̀rọ̀ ni inú ọ̀rọ̀ láti pìtàn ọ̀rọ̀ ń sin ẹ̀kíní tí yóò bá dẹ̀ yó ajá tí yóò bá yó ni ò lè bẹ́gbẹ́ ṣeré tó náà bá ti yó bí síbi la ìkíla fẹ́ dà. ọ̀nà kí ló dé ta fẹ́ràn kùkù láyé bí ju ìmọ́lẹ̀ lọ kí ló dé ta fẹ́ràn kàdórí máa ga kí ló dé ta fẹ́ràn rọ̀ ju òtítọ́ lọ kí ló dé ta fẹ́ràn ká bá nǹkan jẹ náà ta ò kí rò pé ká parapọ̀ ká tó ṣe. kí ni mo fẹ́ dà níwájú ọlọ́run sí bí ìmọ̀ọ́mù ni ìmọ̀ọ́mù tó ń kírun ní mọ́sálásí gbogbo ìjọ kó máa bọ́mọ ọjọ́ ẹja ọwọ́s ọmọ kékeré ni òṣèré bàjá tó bá làmọ́lẹ̀ wọ́n ní ìyà ló fi jẹ́ tó ló mọ̀ pọ̀ wẹ́ òtò ẹ̀. ẹ wá dúró sí ẹni tí ó dìde ní àti sàkání mi tó lọ́n jẹ́ pé àtàrà mi ló ti dìde. lálàájú Wasiu Ayinde. kí n Wasiu Ayinde. masa ọdún ayé K1 bẹ́ẹ̀ ni ultimate. ẹ tún fọ ultimate kú wàhálà di ultimate. bàbá ẹ ti dà fà. njọ tó lọ fi jẹ Fuji King tí gbogbo wọn ń kun àwọn tó ń kun agbomi ló wá. yes agbomi ló wá lẹ́kọ̀ọ́ mi tó ti pé kẹ́bìrì lóní city hall ó yìn forí pa ó tún forí pa wọ́n fún mi oúnjẹ kí mo ní ọmọ kékeré kí ló ń ṣe wọ́n yìí. ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá ń jó olúwayé dìde kó jó ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá ń jó. gbogbo bí àìtí tí Wasiu bá dé for today alhamdulilayi kasira pé his history is not completed without my name being mentioned. àwọn kan ti di gíràn níbi ká sọ bàjẹ́ dowó wọ́n di bàbá olóyè níbi ká ṣe ìlara ẹni ìyá túlù kákúrọ̀ mọ̀ yàn tako ni kí ló dé ká fẹ́ràn ká a kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yín Otasansan TV ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa o Yorùbá wa ní ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kó jọ bẹ̀rẹ̀ èmi àti yín àní ṣàṣedànù àní ṣàṣeré àní ṣàṣejẹ ọwọ́ wa báyìí láfi gbàre ayé wa nípa wuyewuye tó ń lọ ní agboolé Fuji oríṣiríṣi ètò ọ̀rọ̀ àlàyé àtúpalẹ̀ òní mo ti mú wá lórí ìkànnì yìí mo sì fẹ́ kí ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ tún gbọ́ àtúpalẹ̀ ìtàn àtúpalẹ̀ àlàyé àtúpalẹ̀ èrò ìwòye ọ̀kan nínú àwọn olólùfẹ́ orin Fuji tí mo mú wá fún yín ẹni yìí tan ìmọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ohun tó tún ṣókùnkùn lágboolé Fuji tí ọ̀pọ̀ mọ̀ tí àwọn míì sì mọ̀ ṣùgbọ́n tí wọ́n ń fi pamọ́ tí wọ́n ò fẹ́ sọ tá bá wá rí ẹni tó ní òye tàbí tó ní ìmọ̀ kan tàbí tó lè pè ní ìtàn lọ́wọ́ nípa ọ̀rọ̀ tó bá ń lọ tó bá ń ṣẹlẹ̀ láwùjọ tí ẹni bẹ́ẹ̀ bá wá fi èrò ìwòye tàbí àlàyé ìtàn tó ní lọ́wọ́ yìí tó bá fi síta ṣẹ̀rí pé ó yẹ ká kírò ẹni bẹ́ẹ̀ ni àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì tí ẹni bẹ́ẹ̀ bá wá fi èrò tàbí ìwòye tiẹ̀ hàn lórí ọ̀rọ̀ tàbí ṣẹlẹ̀ tó bá ń lọ túrẹ ní bẹ́ẹ̀ tí èrò rẹ̀ tàbí ìwòye tiẹ̀ tí ò bá wá bá ti tèmi mú kò yẹ kí n rírò ẹni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tá mi tàbí gẹ́gẹ́ bí ẹni tí ò nímọ̀ nípa nǹkan yẹn ṣùgbọ́n èrò kì í papọ̀ ìwòye kì í papọ̀ lórí ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ ìtí kan nìyí sì wà fún òun náà ni láti fi èrò tiyín hàn láti fi èrò tèmi hàn lákàlùkò lè fi èrò àti ìwòye tiẹ̀ hàn
lórí ohun tó bá ń ṣẹlẹ̀ láwùjọ kájọ mú papọ̀. Kò sí téèyàn bá lè farabalẹ̀, téèyàn bá ní etí ìgbọ́rọ̀ tó dẹ̀ ní ẹ̀mí ìfi ara balẹ̀ gbọ́ ọ̀rọ̀ dáadáa, kò sí bí ọ̀rọ̀ kan tàbí àlàyé ẹnìkan, kò sí bó ṣe fẹ́ rí tó, bó ṣe fẹ́ máa jẹ́ pé ó gbè lẹ́yìn wa tó, èèyàn á sì rí ọgbọ́n àbí òye tàbí ìmọ̀ kan lórí ìtẹ́lòmíì bá sọ lẹ́yìn tó bá létí ìgbọ́rọ̀ ni o, tó bá sì ní ara ìfaraba, tó bá lẹ́mìí ìfarabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ lágbọ́yé. Ìdí nìyẹn tí mo fi fẹ́ kẹ́ ẹ ṣe sùúrù, kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ gbọ́ eléyìí tí mo tún mú wá. Lọ́nà kan tàbó míì, mo mọ̀ wípé ẹni tó bá gbọ́ láti bẹ̀rẹ̀ dópin yóò rí nǹkan kan mú tí ó ṣe láǹfààní nípa ìtàn tó jẹmọ́ orin fújì, pàápàá jùlọ awuyewuye tó ń lọ lọ́wọ́ yìí. Mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. Ó ní the only two Fuji musicians whose songs I actively follow are Sikiru Ayinde Barrister and Obesere. I never bought any record by K1 and I never consciously sat down to listen to any of his songs. The ones I know, I picked up as a passive listener. However, K1 may have some good points about the origin of Fuji via a genre of Yoruba and Islamic-oriented music called Were. The way to go is to listen to Sikiru Ayinde Barrister himself in an interview where he did a recap of how Fuji came to be known as Fuji. Let us note some points as stated by Sikiru Ayinde Barrister himself during his lifetime. 1. The origin of Fuji is Were. 2. Were was mostly a 30-day musical freestyle performance during Ramadan. 3. Those who were very famous in the Were performances include Layigbade, Kawu Aminu, Basiru Abinuwaye, Jolly Lawan, Baba Ralia, etc. In fact, in Sikiru Ayinde Barrister's own words, those big and old people have been playing one sort of music as at 1950s in Lagos called Fuji music, but this is not the type of Fuji music they are playing. 4th, I turned Were music to professional music. I renamed it Fuji. That was 1966. What does this mean? It simply means he was responsible for renaming the genres from a 30-day showpiece to something more regular, more entrenched, and more profitable. Sikiru Ayinde Barrister gave this interview in English. No ambiguity. He said, I renamed. He did not say I originated. 5th point. Why no one has disputed Sikiru Ayinde Barrister's claim that he coined the name Fuji for the genre, I find the claim contradictory. Note that Sikiru Ayinde Barrister, in his own video interview, admitted that Fuji was played in Lagos in 50s. Check point number 3 above. For what it is worth, I also find his explanation of the origin of the word Fuji very voting, why he claimed he got to know about a mountain called Fuji in Hong Kong and that Fuji means love. Simple research will show that the mountain is in Japan and its etymological meaning tilts toward the translation immortal or never ending than love.
Now, general analysis. If Were is a genre of music and all Sikiru Ayinde Barrister said he did was to rename and make the brand of music professional, can we say it should be cast with the title of the originator? Question. Football is said to have originated in England, but simple research of the topic will show that football had its roots in medieval times as it was played in China, ancient Rome, and few other places under various rules. What England did was standardize it into modern fashion we have today. Yes, we may choose where to stand on the topic, but the truth is that both sides of the argument about the origin of football have merits. Sikiru Ayinde Barrister did not say, "I invented Were," the undisputed precursor to Fuji. All Barry did was rebrand from 30 Days Muslim events to a wider audience and rename from Were to a new name. These facts of rebranding and renaming do not come to an irresistible conclusion that Sikiru Ayinde Barrister originated a genre of music that was unheralded. Ekpo Akara, who started making records before Sikiru Ayinde Barrister, labeled his brand Ajisari Group that wakes Muslims up for pre-dawn Ramadan meal called Sari, a firm confirmation that Were Gen at Ekpo Akara, Sola Saka Laigbade, Ayinde Barrister, Kollington Ayinla, Kawu Aminu, Sakariyau Danfo, and others as exponents. If Were is the root and Fuji is a branch, is there really any sustainable argument of founding or originating, since we know that over time lots of music genres evolve with innovations? Even in the house of Fuji, we currently have Fuji hip hop, Fuji amapiano, Fuji reggae, etc. K1 sang kó tó wá dórí Agbájélọlá Bàrúsátì mi o. Dr. Sikiru Ayinde Adé Agbájélọlá Barrister, orí ẹ̀ sáà lérè ti yí padà o. This was after he has recanted the Ajiwere days. To me, the Were days cannot be extricated from the evolution of Fuji by some of the Were exponents, including Sikiru Ayinde Barrister and Kollington. The brand of Were music, having been revolutionized by Sikiru Ayinde Barrister and accepted as a regular, not strictly Islamic, musical brand, only moved up a notch rather than being a brand new phenomenon. Was this the same King K1 said? No, no more, no less. This is not plain devil's advocate. You can see the links to Sikiru Ayinde Barrister's and K1's interviews in the comment section. Be the church. That is the way to look at the issue. Let some unguided emotion and existing prejudices. It is interesting to bring in King Saheed Osupa's perspectives on the issue. While he stands firmly behind Sikiru Ayinde Barrister, he was careful not to say in clear terms that Sikiru Ayinde Barrister originated Fuji music. I think he captured it well by saying in impressive English Fuji music is the experimentation of Dr. Sikiru Ayinde Barrister's dexterity.
after the acknowledging the evolution of the chants from the Ajiwore days. Mo lérò pé ẹ ti gbọ́ bí mo ṣe mú wá fún yín gẹ́gẹ́ bí ẹni yẹn ṣe kọ́ bí ẹni yẹn ṣe gbé kalẹ̀ òun náà ni ẹ gbọ́ tí mo mú wá tí mo kà fún yín yẹn. Mo sì lérò wípé ó yé yín dáadáa. Ìtẹ́ni yẹn ń gbìyànjú láti sọ ni wípé lótìtọ́ àti lódodo pẹ̀lú bí ìtàn ṣe fi yé wa àti bí olóògbé Síkírù Àyìndé Barrister gangan ṣe sọ nínú àwọn ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe nígbà ayé rẹ̀. Ó ní wípé àwọn kan ti bẹ̀rẹ̀ orin fújì ṣáájú òun. Kò sí rọ́ńbẹ̀ wípé wéré ń ló di fújì. Ó ní ṣùgbọ́n àwọn kan ni wọ́n ti ń kọ́ náà ti wà ń bẹ̀ ṣáájú òun. Òun kàn fún ní orúkọ pé òun ni òun fún ní orúkọ fújì yẹn. Kì í dẹ̀ ṣe bí wọ́n ṣe ń kọ tẹ́lẹ̀ ni òun gbé lòun gbà á. Òun tún fi àwọn nǹkan kan kún, òun yí padà sí bí àwọn tí wọ́n ń kọ tẹ́lẹ̀ bí wọ́n ṣe ń kọ ní òun fi pè ní fújì. Ẹgbẹ́ àwọn tí wọ́n dárúkọ yà wọ́n bíi Sàkáláyí Gbadé àtàwọn míì. Tẹ́niyẹn ń gbìyànjú láti sọ nìyẹn. Ó ní ṣùgbọ́n kò sí bá a ṣe wá fẹ́ kọ ìtàn kò sí bá a ṣe fẹ́ kọ ìtàn nípa fújì orin fújì o tá sọ wípé ti Síkírù Àyìndé Barrister bóun tiẹ̀ sì jẹ́ kò sí bá a ṣe fẹ́ kọ. Pẹ̀lú eléyìí tẹ́ ẹ wá gbọ́ yìí tí àmúwá fún yín, kí lè ro tiyín, kí ni ìwòye tiyín lórí eléyìí tá àmúwá fún yín yìí? Ntẹ́ni yẹn kọ òun lèmi kà o. Ntẹ́ni yẹn kọ òun lèmi kà. Ntẹ́ ẹ gbọ́ tí mo mú wá yẹn kì í ṣe ìrònú tèmi, kì í sì ṣe ohun tí mo fi ọwọ́ ara tèmi kọ tàbí tí mo gbé kalẹ̀. Èrò ẹnìkan, ìwòye ẹnìkan, àkọsílẹ̀ ẹnìkan òun ni mo kà fún yín yẹn. Kí lè ro tiyín, kí ni ìwòye tiyín lórí rẹ̀? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, kájọ kà á, kájọ ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ẹ má gbàgbé kí mo máa sọ fún yín pé èrò kì í papọ̀, ìwòye kì í papọ̀, ojú ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń wo ọ̀rọ̀, òye ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń gbé ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ láwùjọ. Oníkálukú ló sì lẹ́tọ̀ọ́ láti fi èrò àti ìwòye hàn lórí ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ kan tó bá ń ṣẹlẹ̀ láwùjọ. Tá bá wá fẹ́ fi èrò àbí ìwòye tiwa hàn, ẹ jẹ́ ká mọ̀ ṣe àpọ́nlé ẹ̀tọ́ tẹ́lòmíì náà ní o. Ẹ má jà sí àǹfààní tá a ní láti fi èrò àti ìwòye tiwa hàn, ẹ má jẹ́ ká sílò. Ní tí mò ń sọ ni pé ẹ jẹ́ ká yàgò fún ọ̀rọ̀ kọ̀bákùngbé bí èpè, bí èébú. Ẹ jẹ́ ká yàgò fún. Ẹ jẹ́ ká fi èrò tiwa hàn lọ́nà tó tọ́, lọ́nà tó yẹ, láì tàbùkù ẹnikẹ́ni, láì ṣépè fún ẹnikẹ́ni. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ fi èrò tiyín àti ìwòye tiyín, ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Bó sì jẹ́ pé ẹ ló nǹkan tẹ́ fẹ́ bá wa sọ, ẹ lè pè wá live lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ ń wò yẹn. Ojú òpó tẹ́ ń wò yẹn òun náà ni ẹ fi pè wá bá wa sọ̀rọ̀ tẹ́ ẹ bá ló nǹkan tẹ́ fẹ́ tan ìmọ́lẹ̀ sí fún wa, tẹ́ fẹ́ bá wa sọ, tẹ́ fẹ́ fi tó wa létí, tàbí ẹ nítàn kan eléyìí tẹ́ fẹ́ ká mọ̀, tẹ́ fẹ́ sọ fún wa. Ẹ pè wá, ẹ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò yẹn. Á gbé, á sì jọ sọ̀rọ̀ papọ̀. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.